afẹ́fẹ́ òjò fa ìjàmbá ọkọ̀ ńlá nílùú Òṣogbo lẹ́yìn tí ọ̀pọ̀ èèyàn ti ń rawọ́ ẹ̀bẹ̀ fún òjò látàrí ooru líle tó mú káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà lásìkò yìí. Òjò kan máa rọ̀ ní alẹ́ àná tí ń ṣe ọjọ́ 28 oṣù kẹta ọdún 2026 nílùú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣùgbọ́n afẹ́fẹ́ tó máa fẹ́ bí òjò ọ̀hún bó ṣe ń rọ̀ ní agbègbè Arẹ́gbẹ́ ló máa fa ìjàmbá tó máa rún ọkọ̀ tirẹ́là kan jégéjégé tó jẹ́ wípé wọ́n máa fa awakọ̀ náà yọ lábẹ́ tirẹ́là náà. Báwo gan ló ṣe ṣẹlẹ̀? Ní déédéé aago 8 alẹ́ ní ọjọ́ àbámẹ́ta sátidé ìní òjò tó máa mú afẹ́fẹ́ ńlá dání ló máa rọ̀ tó sì bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nílùú Òṣogbo. Lásìkò tí afẹ́fẹ́ ọ̀hún tó máa ń fẹ́ lọ́wọ́ ìní ọkọ̀ iléeṣẹ́ ọtí ẹlẹ́rìndòdò kan tó máa gbajúmọ̀ máa ń bọ̀ láti ìlú Ìbàdàn. Bó ṣe dé agbègbè Arẹ́gbẹ́ nílùú Òṣogbo ìní afẹ́fẹ́ òjò náà ló máa gbé irin ńlá kan tí wọ́n fi ṣe pátákó ìpolówó ọjà sẹ́bàá ọ̀nà tí wọ́n ti rì mọ́lẹ̀ tipẹ́tipẹ́. Bí afẹ́fẹ́ náà ṣe gbé ló máa wó lu ọkọ̀ tí ẹlẹ́rìndòdò náà mọ́lẹ̀. Gẹ́gẹ́ bí ẹnìkan tó wà ní agbègbè náà lásìkò ìṣẹ̀lẹ̀ yìí ó ṣàlàyé fún BBC ìyẹn Babátúndé Kazeem ó ní afẹ́fẹ́ òjò náà ó máa pọ̀ tó bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ iná ìgbàlódé sólà tí ìjọba máa ṣe sí òpópónà náà ìní afẹ́fẹ́ òjò yìí ló máa wó tó sì bàjẹ́. Nípa bí awakọ̀ tirẹ́là náà bí kò ṣe kú nínú ìṣẹ̀lẹ̀ yìí, Kazeem ṣàlàyé pé gbogbo èèyàn ló ti sọ ìrètí nù lórí rẹ̀. Wọ́n rò pé ó mà ti kú sínú ọkọ̀ náà ni, ṣùgbọ́n orí mà kò yọ o. Pẹ̀lú ìgbìyànjú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n fi dóòlà ẹ̀mí awakọ̀ náà bó ṣe wí tí wọ́n yọ kúrò níbi tí ó mà há sí. Ẹnìkan tó mà kọ̀ láti dárúkọ ara rẹ̀ fún àwọn oníròyìn ó mà ṣàlàyé pé kò sí àwọn elétò ìlera tó lè dóòlà ẹ̀mí awakọ̀ náà nítòsí lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà tó mà wáyé. Ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé kò tún sí ohun táwọn èèyàn tí wọ́n lè tètè lò láti yọ awakọ̀ náà jáde. Àwọn nǹkan bí àdá, àáké àti ọwọ́ àwọn èèyàn ni wọ́n ń lò láti lè rí wípé wọ́n mà dóòlà ẹ̀mí awakọ̀ náà tí orí mà kò yọ. Ó wá rọ ìjọba láti mójútó ààbò àwọn èèyàn tí wọ́n ń ṣe ìjọba lé lórí. Ẹ̀wẹ̀, gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti bá àwọn tó faragbá nínú ìjàmbá afẹ́fẹ́ òjò náà kẹ́dùn. Nínú àtẹ̀jáde kan tí Ọláwálé Rasheed akọ̀wé ìròyìn fún gómìnà tó mọ̀ síta ni wọ́n ti ránṣẹ́ ìbánikẹ́dùn náà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. A kù sinmi òní lọ́jọ́ àìkú èmi àti ń rèé àní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́ láṣẹ Èdùmàrè.